ìran Balóládé, àwọn ìjòyè ló ní ìlẹ̀kẹ̀ ọrùn fún àṣà tó yọrantí àti ètò tó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Ẹ máa wo tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà, Oya TV, ẹ máa bá wa ẹ kú ká dédé lọ. ìwòye ẹ̀yin ará ilé wa láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà lẹ tí mú wà báyìí ní láti tẹlifíṣàn wa tẹlifíṣàn yín ọmọ Yorùbá Àtàtà. Òun náà láti ń kí yín wá padà sórí ètò yín ètò wa Ṣé Wà Pa. Ẹ̀yin ará ilé mi bẹ́ẹ̀ tí ṣe mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò Ṣé Wà Pa. Ẹ̀yin ará ilé mi lákọ̀ọ́kọ́ náà Ṣé Wà Pa o. Èmi Báyọ̀wá David ọmọ Àjàní náà wà pa lórí ètò yìí. Orúkọ mi nìyẹn. Orúkọ mi náà ni Máyọ̀wá David ọmọ Àjàní gẹ́gẹ́ bí mo ti sọ. A ti máa ń sọ fún àwọn nǹkan tí a máa ń ṣe lórí ètò Ṣé Wà Pa, bẹ́ẹ̀ ni ó pé lóríṣiríṣi. Ẹ ti mọ̀ bí ká mọ kíyàn fún ọjọ́ ìbí, ìkíni fún ọdún, ìkíni fún ẹni tó bá ṣègbéyàwó, tó jẹ oyè jíjẹ, ìsọmọlórúkọ, oyè jíjẹ, ó jáde school ẹ fẹ́ kí ẹ ṣàfẹ́ ṣe igbá kan àbí ọ̀rẹ́ kan tí o ti miss tí o ti rí tipẹ́tipẹ́ gbogbo wa padà rí pé o fẹ́ kọ́ àbọ̀ kí o àbọ̀ kí lórí tẹlifíṣàn wa ọmọ Yorùbá Àtàtà. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ará ilé wa, ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa share, tẹ́ ẹ̀ bá wa like, tẹ́ ẹ̀ follow wa. Kò tútù wá tí ìtàn síbẹ̀ o, a sì nílò ìrànlọ́wọ́ èsì náà ni. A fẹ́ kí ẹ lọ sórí YouTube báyìí kẹ́ ẹ search fún ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn, ọmọ Yorùbá Àtàtà TV channel. Bẹ́ẹ̀ ni ẹ máa rí wa ń bẹ̀. Ẹ subscribe, ẹ follow wa, bẹ́ẹ̀ ni kẹ́dẹ̀ mọ́ bá wa share gbogbo fídíò tí a bá ti ń drop. Àti lórí Facebook náà ọmọ Yorùbá Àtàtà náà ni. Tẹ́ bá fẹ́ kí everybody, tẹ́ fẹ́ kí ẹnikẹ́ni, ẹ lè kàn sórí àwọn nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ screen. Lónìí bẹ́ẹ̀ ti ṣe mọ̀ bá ṣe máa ń ṣe náà, a máa kíyàn ní gbogbo ọjọ́ Sátidé báyìí ni. A fẹ́ kí àwọn tí ó ní ọ̀sẹ̀ yìí, bẹ́ẹ̀ ni àwọn tó lé ọ̀sẹ̀ yìí la fẹ́ kí. Láì fi àkókò wa ṣòfò rárá, a mọ̀ mú lẹ́sẹsẹ ni. Àwọn tó kọ́kọ́ jẹ oyè jíjẹ kan àbí kejì, òun la máa kọ́kọ́ kí. Bẹ́ẹ̀ ni a kọ́kọ́ kí wọn. Ẹni àkọ́kọ́ tó ń bẹ ní iléèwé ní ọwọ́ mi ń bíbí, ní ilé ọwọ́ mi ń bíbí, òun náà ni àwọn ọ̀gbẹ́ni, ṣé kí n pè ní àwọn ọmọ, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká pè ní ọmọ Saheed Balógun àti Fathia Balógun, èyí tí ń ṣe Khalid Balógun. Ó pé ó kú oríire o, ó kú oríire first class in creative arts tó gbà ní ìjọ mélòó kan sẹ́yìn sí ní iléèwé gíga University of Lagos tí a mọ̀ sí UNILAG. Bẹ́ẹ̀ ni à ń kí Khalid Balógun pé ó kú oríire náà, ire náà bá kẹlẹ́, ó kú iṣẹ́ takuntakun láti lo ọdún bíi mélòó kan ní iléèwé gíga kò rọrùn náà, ṣùgbọ́n ó forí tì í, ó dẹ̀ tún gbé first class jáde. Àwa bá wọn kí láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé ó kú oríire o, ẹ̀mí rẹ̀ á lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, kò ní bá aráyé fọwọ́ tì o. Láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà TV láti ń kí pé Fathia Balógun pẹ̀lú Saheed Balógun, a kí ẹ̀yin náà papọ̀ ó pé ẹ kú oríire ọmọ yín, ire náà àbáyín kalẹ̀, àmì àṣẹ Elédùmarè. Ẹnì kejì tí a fẹ́ kí, òun náà ni ẹni tó gba ọ̀pá àṣẹ títí ìlú wa yìí, ìlú Ọ̀yọ́, láti ọwọ́ gómìnà wa Ṣèyí Mákindé. Ẹni náà wà ní Abímbọ́lá Ọ̀wádé, ẹni tó ṣẹ̀ gba ọ̀pá àṣẹ ìlú Ọ̀yọ́. A kí pé bí ó ti ṣe gun orí oyè náà, bóyá nígbà rẹ̀ ìlú á dẹrùn, eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ ènìyàn á fọ ìbú èmi ènìyàn. Ìlú ò ní dàrú mọ́ lórí o, bí ó ti ṣe dàrú lórí àwọn bàbá rẹ̀, kò ní dàrú mọ́ òun náà lórí o. Orí ọ̀fẹ́ àti ọgbọ́n tí yóò fi darí àwa ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Elédùmarè yóò bá yọ̀ǹda fún un. À ń kí láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà ó pé wọ́n kú oríire o. Oyè yìí àjẹpẹ́nu ni o, wọ́n máa jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́, wọ́n kó iṣẹ́ takuntakun fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Àní àsìkò yín àmọ̀ sí rere o, àmín. Ẹnì kẹta tó tún wà lọ́wọ́ mi fún àwọn tí ó ṣe oyè jíjẹ ìkan àbí ìkejì, náà ni Chief Ọlálékan Achítẹbí. Bẹ́ẹ̀ ni àwọn náà gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí baálẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú wo, ìlú Achítẹbí ní Èkó mainland ní Èkó. Òun ni wọ́n ti ń kí, òun ni wọ́n ti gba ọ̀pá àṣẹ náà gẹ́gẹ́ bí baálẹ̀, tí a rẹ̀ ti ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn pé wọ́n kú oyè náà bákan náà àjẹmọ́nú ni yóò jẹ́ fún wọn. Wọ́n máa jẹ́ pẹ́pẹ́pẹ́,
ìgbà wọn yóò tù gbogbo wa lára lápapọ̀ àti àwọn èèyàn tó wà nílùú Èkó àtàwọn táwọn ní Ìbàdàn bíbí àti ẹni tó jẹ oyè ọ̀pá àṣẹ ní ìlú wa ní Ọ̀yọ́ bíbí gbogbo rẹ̀ lé a ti kó pọ̀ báyìí pé ìlú wọn nígbà wọn yóò rọ àwa ọmọ ìpínlẹ̀ náà tó rọ̀ wá lọ́rùn yóò tún wá ṣe àmín. Ẹ jẹ́ ká wá lọ síbi àwọn tí a fẹ́ kí fún ọjọ́ ìbí àwọn tó ní ọ̀sẹ̀ yìí bí mo ti ṣe sọ pé àwọn ọlọ́sẹ̀ yìí la fẹ́ kí àwọn ọlọ́jọ́ ìbí ọ̀sẹ̀ yìí ẹni àkọ́kọ́ tí a máa kọ́kọ́ kí ẹni ẹ náà ṣe ọjọ́ ìbí ní January 12 ẹni tí ń ṣe ìránṣẹ́ Ọlọ́run Adéwálé Yusuf Raphael bẹ́ẹ̀ ni wọ́n ṣe ọjọ́ ìbí wọn ní January 12 àwọn náà ni Dariji of Vendors Evangelical Church of Christ ní ìlú Gbọ̀ngán ní Ọ̀ṣun State òun ni wọ́n wà tí ìjọ wọn tí wọ́n ti dá ìjọ sílẹ̀ sí a kí wọn láti ìlú Ìbàdàn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé wọ́n kú ọjọ́ ìbí o igba ọdún kan 1 minute ni àṣẹ iṣẹ́ àmọ̀dún wọ́n máa pẹ́ láyé o iṣẹ́ ìránṣẹ́ tí Elédùmarè gbélé wọn lọ́wọ́ ọgbọ́n àti dárí rẹ̀ ni Ọlọ́run yóò bá yọ̀ǹda rẹ̀ fún Abraham onígbà lágbára prosperity stay healthy stay healthy and wealthy in Jesus name amen. Ẹni tó tún kù òun náà ni Dickness Patience Ọláyínká Ògúnmọ́dẹ́dé mọ́mì wa ni wọ́n jẹ́ sí wa grammar pẹ̀lú náà ni wọ́n sì jẹ́ sí wa à ń kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí bákan náà ní January 13 wọ́n ṣe ọjọ́ ìbí Dickness Patience Ọláyínká Ògúnmọ́dẹ́dé wọ́n ṣe ọjọ́ ìbí à ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà bákan náà ó pé wọ́n kú ọjọ́ ìbí àṣẹ iṣẹ́ àmọ́dún wọ́n máa pẹ́ láyé wọ́n jẹun oúnjẹ ọmọ àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ náà nìyẹn iṣẹ́ ìránṣẹ́ kò ní dàrú mọ́ wa lórí o àmín. Mr. Àkàndé Adégòkè Abdulwahab àwọn náà ṣe ọjọ́ ìbí tiwọn bákan náà ní ìjọ́wò ní January 15 à ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé wọ́n kú ọjọ́ ìbí o ẹ̀mí wọn ṣe púpọ̀ rẹ̀ láyé àṣẹ iṣẹ́ àmọ́dún ta ló wá ní ẹni tó ń kí wọn náà ni ẹni tí wọ́n mọ̀ dáadáa Mrs. Ọmọlára Dàda ẹni tí wọ́n mọ̀ sí tí gbogbo a máa mọ̀ náà ni ìránṣẹ́ Ọlọ́run náà àwọn náà ni mọ̀mí Paul Ọmọlára Dàda òun lórúkọ wọn bẹ́ẹ̀ ni wọ́n ní pé ká mọ báwọn kí Mr. Àkàndé Adégòkè Abdulwahab wípé wọ́n kú ọjọ́ ìbí ní January 15 àṣẹ ìṣàmọ̀dún long life and prosperity much to do in much calendar to destroy in net àṣẹ ìṣàmọ̀dún ìgbọ̀dún kan 1 minute níjọ́ bí ẹ̀ ni a ti fẹ́ mọ káṣẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ká tó mọ̀ lọ náà ni ẹ jẹ́ ká sáré dé ìgboro náà káwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní ìgboro ní ìlú ọjà ká sáré débẹ̀ ẹ mọ̀ bá wa kọ́ lọ ẹ̀yin aráalé ẹ̀mẹ́ẹ̀tì kúrò níbi tẹ́wa ẹ sì mọ̀ bá wa wò ó. Fún ìkéde àti ìpolówó ọjà ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí ẹ tà ní kọ́kọ́ tà kí ọmọ ẹ̀rọ yókù kó tó tà. Get connected with MTN everywhere you go. káàbọ̀ padà sórí ètò náà ètò ṣẹ́wà apá náà lẹ́yìn wa àwa náà wà pa lórí ètò yìí ẹ̀yin aráàlú mi ṣẹ́wà pa èmi náà wà pa Máyọ̀wá ọmọ Àjàní náà wà pa lórí ètò báyìí bẹ́ẹ̀ ni a ti ń kí àwọn ọlọ́jọ́ ìbí tó lọ sẹ́yìn náà lọ náà nìyẹn ó ti ń tọ́ lọ náà nìyẹn ẹni tí a ti fẹ́ kí ká tó kí wọn náà ká tó kí àwọn mo fi àkókò yìí sọ fún ẹ̀yin aráalé wa pé ẹ jọ̀wọ́ ẹ bá wa láìkì fídíò yìí ẹ bá wa share rẹ̀ kẹ́ ẹ bá wa follow kẹ́ ẹ rẹ̀ share rẹ̀ káàkiri lórí YouTube ni àwọn àbẹ̀ ní ọmọ Yorùbá Àtàtà television channel bẹ́ẹ̀ ni lórí Facebook náà bákan náà àwọn àbẹ̀ pẹ̀lú ọmọ Yorùbá Àtàtà TV náà ni òun náà lẹ́tì mọ́ rí wa tẹ́tì mọ́ wò wá lórí fóònù yín àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín níbikíbi tẹ́ bá ti ń wà níbikíbi tẹ́ bá ti ń gbọ́ àbí tẹ́ bá ti ń wò wá kò síbi tẹ́ ti dé lórí Facebook ni lórí YouTube ni ẹ rí wa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá Àtàtà television bẹ́ẹ̀ ni à ń kí àwọn ènìyàn fún ọjọ́ ìbí bákan náà bí mo ṣe sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ ètò à ń kí àwọn ènìyàn fún oríṣiríṣi nǹkan bóyá ẹni tó ṣe ìsọmọlórúkọ ni oyè jíjẹ ni ìgbéyàwó àti bẹ́ẹ̀ lọ lórí tẹlifíṣàn yìí ọmọ Yorùbá Àtàtà television lórí ètò yìí ètò wa ṣẹ̀wà pa à ń tẹ̀síwájú náà ni ìwọ tó bá fẹ́ ní ẹnìkan tó bá fẹ́ kí o lè kàn sí wa lórí nọ́mbà tó mọ̀ ò ní ìsàlẹ̀ ibi tó bá ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ bóyá lórí fóònù rẹ ni bóyá lórí TV rẹ ni o àbí níbikíbi ó ti rí nọ́mbà náà ó ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ó lè pè wá sórí ẹ̀rọ aago wa náà lè pè wá sórí rẹ̀ tàbí kó o bá a sọ̀rọ̀ lórí WhatsApp àjẹ orí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà náà làṣùwà
lórí ètò yìí ètò wa ṣe wà pa. Ẹni tí a fẹ́ kí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ṣe ọjọ́ ìbí tiwọn ní January 17. àwọn náà ni Kọ́láwọlé Adéyẹmí dádì ire. Ó yẹ kẹ́ ẹ ti mọ ẹni tí mò ń sọ yìí. Òṣèré gbajúgbajà ni ọkọ Tóyìn Abraham. Òun là ń kí láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé wọ́n kú ọjọ́ ìbí o, àṣẹ ìṣàmọ̀dún. Ẹ mú òṣè púpọ̀ rẹ̀ mọ́ calendar to destroy long life and prosperity. Ìgbà ọdún kan 1 minute ni. A kí wọn pé Tóyìn Abraham, a kí ọkọ yín o wípé àṣẹ ìṣàmọ̀dún. Ìgbà ọdún kan 1 minute ni. Ẹ jẹ èrè ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ jẹ́ pẹ́. Iṣẹ́ náà kò ní tọwọ́ yín dàrú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ orí ìtàgé tí ẹ̀ ń ṣe fún wa gbogbo àwọn aráalé wa náà ló mọ́ gbádùn yín. Bẹ́ẹ̀ ṣe máa ń bá wa ṣe, bẹ́ẹ̀ ṣe máa ń bá wa jùlẹ̀. À ń gbádùn yín náà lórí ètò náà. Bẹ́ẹ̀ ni láti ń kí Kọ́láwọlé Adéyẹmí dádì ire, èyí tí ń ṣe ọkọ yín, ọkọ Tóyìn Abraham. Òun là ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí ní January 17. Àwọn náà ṣe ọjọ́ ìbí. Ẹ̀yin aráalé mi, ẹni tẹ́ bá súnmọ́ wọn, ẹ bá wa kí wọn pé à ń kí wọn náà o. À ń jùlẹ̀ fún wọn lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà. Kán bá wa like, kán follow, kán dẹ̀ share rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ó tún kù ní January 17 bákan náà, àwọn náà ni Àkàndé Abọ́lọ́rẹ́ Adégbọlá. The well known person ni wọ́n. Nice, ẹni tí ń ṣe nice, ẹni tó kọ orin yìí kọ̀ǹga sọ ó ti sọ. Ẹ wo ẹnu rẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ ní báyìí. Àwọn náà là ń kí Àkàndé Abọ́lọ́rẹ́ Adégbọlá. Ẹni tẹ́ mọ̀ dáadáa náà ni àwọn náà kọ̀ǹga sọ. Àwọn náà là ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé kọ́ńgá wọn ti sọ báyìí. Àti wá wo ẹnu àti rẹ ẹnu ọkọ báyìí. Là ń kí wọn gbé wọ́n kú ọjọ́ ìbí o, àṣeyí máa ṣàmọ́dún. Mọ́kànlélá ti destroy ìgbà ọdún kan 1 minute ni. Wọ́n jẹ́ olórin, wọ́n jẹ́ ẹni tí kọ orin. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ tún jẹ́ oníjó tí a mọ̀ sí dancer. The person is a songwriter, musician and also a dancer. Bẹ́ẹ̀ ni níbi pípa aṣọ òyìnbó lórí ètò. Bẹ́ẹ̀ ni bí a ṣe lè ṣe àpèjúwọ̀n dáadáa fún yín náà nìyẹn. Àwọn náà ni à ń kí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o, ìgbà ọdún kan 1 minute ti jọ, àṣeyí máa ṣàmọ́dún. Mọ́kànlélá ti destroy in Jesus name. Àmín. Bẹ́ẹ̀ ni ẹni tó tún kù, ẹni náà ẹni tẹ́ mọ̀ dáadáa ni olórin ẹ̀mí ni wọ́n. Àwọn náà ni wọ́n jẹ́ olórin àwọn kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni ṣé kí n pè wọ́n ní kìrìsìtẹ́nì? Bẹ́ẹ̀ ni àwọn náà ni à ń kí wọn fún ọmọ wọn ìbẹ́ta. Bẹ́ẹ̀ ni ẹni tí ń ṣe Mr. Yínká Ayéfẹ́lẹ́, ẹni tó ni the founder of kí wọ́n ti pè Merry Band Maker. Àwọn náà wọ́n tún ní Fresh FM Ìbàdàn bákan náà. Ẹ ti mẹ́ni tí mò ń sọ yìí. Yínká Ayéfẹ́lẹ́ là ń kí àwọn ọmọ rẹ̀, àwọn tí ń ṣe ìbẹ́ta rẹ̀, Richard, Eniola àti Raymond. Òun náà là ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà pé wọ́n kú ọjọ́ ìbí o. Yínká Ayéfẹ́lẹ́ ó kú ìnáwó ọjọ́ ìbí àjọyọ̀ wípé àwọn ọmọ rẹ̀ ìbẹ́ta yẹn wọ́n pé ọdún mẹ́fà lẹ́yọkọ̀ọ̀kan. Wọ́n pé ọdún mẹ́fà ń pé wọ́n kú ọjọ́ ìbí gbígbọ́ ọdún kan 1 minute ni. Ẹni tí mò ń sọ yìí, Yínká Ayéfẹ́lẹ́, àná dá báǹdì Merry Band Maker. Àná dá sílẹ̀. Àná ni Fresh FM Ìbàdàn, Fresh FM Èkó bákan náà, Fresh FM Abẹ́òkúta, Fresh FM Èkìtì, Fresh FM Òṣogbo àti Blast FM Ìbàdàn pẹ̀lú Tiwantiwa FM Ìbàdàn. Bẹ́ẹ̀ ni ẹni tí mò ń sọ yìí gbajúgbajà náà ni wọ́n. Yínká Ayéfẹ́lẹ́ olórin ni wọ́n dẹ̀ ti jẹ́ elétò bí irú àwa yìí náà. Lórí ètò náà ni àwọn náà wà. À ń kí àwọn ọmọ wọn pé wọ́n kú ọjọ́ ìbí o, ìgbà ọdún kan 1 minute ni. Richard, God bless you. Mọ́kànlélá ti destroy in Jesus. Ẹni ẹlẹ́bàkan náà à ń kí ẹran náà ó kú ọjọ́ ìbí, ìgbà ọdún kan 1 minute ti jọ. Raymond, ẹni tí ṣe ẹnì kẹta. Bẹ́ẹ̀ ni à ń kí òun náà pé ó kú ọjọ́ ìbí o, mọ́kànlélá ti destroy ìgbà ọdún kan 1 minute. Àṣẹ iṣẹ́ àmọ́dún o, ẹ̀yà ara mi ṣẹ̀ wà pa, ètò ṣẹ̀ wà pa lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti tán náà nìyẹn, àti fẹ́ mọ káṣẹ̀ rẹ̀ lẹ́ẹ̀ náà nù. À ń lọ ilé wa náà nìyẹn. Ẹ̀yà ara lè mi ṣẹ̀ wà pa. Ṣẹ̀ wà pa, ní bínú ni. Bẹ́ẹ̀ ni ó sáré fún wa ni. Wọ́n ṣẹ̀ já sí mi létí báyìí wípé ó pẹ́ nìkan tí mi tí kí o. Ẹni náà gbajúgbajà náà ni wọ́n. Ní bínú ẹ̀yin ará ilé tí wípé mo ti fẹ́ mọ dágbére fún yín láì ti jẹ́ pé mo parí ètò. Ẹ̀bí mi náà kọ́. Bẹ́ẹ̀ ni ẹni tí mo fẹ́ kí náà ni Chief Akínládé Òjó Ẹ̀rùgalè Èkìtì. Bẹ́ẹ̀ ni ọba Yorùbá Ẹ̀gbẹ́. Àwọn ni wọ́n kí là ń kí wọn láti iléeṣẹ́ ọmọ Yorùbá Àtàtà. Elétò náà làwọn náà pé wọ́n kú ọjọ́ ìbí o. Ní January 13 náà làwọn náà ṣe ọjọ́ ìbí.
ó gbé àkí wọn pé wọ́n kú ọjọ́ ìbí o ìgbọ́dún kan 1 minute níjọ àṣẹ ìṣàmọ́dún mọ́kànlélá jìdíṣẹ́ agbàládùra fún wọn pé ètò tá ń ṣe náà kò ní tí ọwọ́ wọn dàrú àmì àṣẹ Elédùmarè àtàwọn náà táwọn bíbí àkí ara wa náà pé a kú oríire o a kú àjọyọ̀ papọ̀ lápapọ̀ ayọ̀ náà yóò bá wa kalẹ̀ ẹ̀yin ará mi ṣe àwàfọ́n náà lẹ́wà báyìí ó gbà pé oṣù àtàn báyìí ẹ jẹ́ ká mọ̀ lọ lé wa ni ẹ̀yin ará lẹ́mí ní bínú ni ó kù díẹ̀ ká mọ̀ lọ ẹ jẹ́ kí n sáré fi lè kún pé bí mo ṣe máa sọ fún gbogbo tẹ́ bá fẹ́ kẹ́rí ẹnikẹ́ni fún ọjọ́ ìbí ìgbéyàwó oyè jíjẹ ìsọmọlórúkọ oyè jíjẹ lóríṣiríṣi gradation lóríṣiríṣi ẹnìkan sí wa lórí nọ́mbà tẹ́mọ̀ lórí tẹlifíṣàn yín àbí lórí fóònù yín lórí Facebook ti rí wa ń bẹ̀ ti rí nọ́mbà rẹ̀ ń bẹ̀ ó pé ẹ fẹ́ kí ẹni báyìí o ẹ bá wa láìkì fídíò yìí kẹ́ ẹ ṣe kẹ́ ẹ sì fọ́lọ́ wa bẹ́ẹ̀ ni nǹkan tá a nílò lọ́wọ́ yín náà kò ju báyẹn náà lọ ẹ ṣàbá wa láìkì ẹ ṣe kẹ́ ẹ rẹ̀ fọ́lọ́ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Onímáyọ̀wá David ọmọ Àjàní bàbá tó bí náà bọ lórí ètò yìí ètò wa Ṣẹ̀wà Pa lórí tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà ẹ̀yin ará lèmi Ṣẹ̀wà Pa ó dìgbà kan náà a tún mọ pàdé. Don't worry, no panic, no confusion for your standout and standard events like Alága Ìdúró, Alága Ìjókòó, birthday, introduction, engagement, bridal shower, MC, wedding, event planner. Contact Mrs. Bolanle Olatubosun at number 32 Olopejojo Street, Ijoka Road, Akure, Ondo State, or call 08062175953 or 09075915037. Ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ebenezer wà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́wọ́ dé. Ká máa jó káyọ̀ ká fògo fólú. Nínú ìrìnkèrindò mi láyé, ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá ìmọ̀ ìṣàgbára mi àtinúdá tí mo ní ló jẹ́ kí n dúpẹ́ oore. Ebenezer